sí pati Mercy Ìyábọ̀ àti Mercy ò kì í ṣọ̀rẹ́ látijọ́ tí Larry ti ju ìgò fún Mercy lójú Ìyábọ̀ Òjó bọ́n torí pé ọwọ́ gbọ́dọ̀ bá gbogbo wọn so Ìyábọ̀ Òjó gbé Fọlá wá Ìyábọ̀ Òjó rí pé tòun ti ta Ìyábọ̀ Òjó wá lọ get close gbogbo wọn Mercy ti gbàgbé wípé àwọn tó wò wá wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe oníbàárà professor wà nínú wọn doctors wà nínú wọn politicians wà nínú wọn àwọn tó ń gbé film industry lárugẹ ó wà nínú àwọn tó ń wò wá. Mercy dẹ̀ ti gbàgbé wípé òun ní the same story ẹ má gbàgbé pé nígbà tí Ìyábọ̀ Òjó fara ní Mercy AIGBE gidi èmi lè ní front fún Mercy wípé irọ́ ayájì ó ní kò sí nǹkan kan tí má comment sọ́dọ̀ Mercy wọ́n bú mi ní kí ẹ̀ nígbà tí Ìyábọ̀ gbé Mercy lọ fún ẹ́sà board èmi tí mo gba Mercy lẹ́rìí lọ́wọ́ ẹ́sà board tẹ bá rántí dáadáa ibi tó ti bẹ̀rẹ̀ mo ṣe birthday Mercy lómi Ìyábọ̀ Òjó wá pàṣẹ fún Mercy AIGBE pé kó lọ yọ fọ́tò LIZZY fọ́tò tí Mercy yọ fọ́tò LIZZY kan ló yọ already Mercy ti step on toes these are things tó lè ṣe tó lè fi ṣe ayé ẹlòmí àwọn fan base yóò lè patronize me I have my fan base tẹ bá rántí Mercy lo ọmọ Ìyábọ̀ Mercy lo fọ́tò ọmọ ẹ̀ àti ọmọ Ìyábọ̀ lórí péjà rẹ̀ Ìyábọ̀ Òjó reciprocate Ìyábọ̀ Òjó ló fẹ́ fọ́tò ọmọ Mercy àtọmọ ẹ̀ lórí péjà rẹ̀ that is a done deal so when it comes to destruction Ìyábọ̀ Òjó is good I learn a lot from them. Do you know that I love their game? Fẹ́ni tó bá lọ́pọlọ game tí Ìyábọ̀ Òjó ń bá fún wọn láti rí downfall wọn. Ẹ̀yin èèyàn ìmà tó ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí LIZZY Anjorin tí ó sọ nípa Ìyábọ̀ Òjó àti Mercy AIGBE nínú fídíò yìí ẹ ti gbọ́ bí ó ṣe sọ wípé àwọn méjèèjì yìí wọn kì í ṣe ọ̀rẹ́ rárá àti rárá ò wípé ọ̀tẹ̀ àti ìwà ìbàjẹ́ òun ló pa wọ́n pọ̀ tí wọ́n fi di ọ̀rẹ́ òjijì ẹ ṣáà ti gbọ́ àwọn nǹkan yìí tí arábìnrin yìí tí ó ṣẹ̀ sọ tán nínú fídíò yìí kí ni ohun tí ẹ wá lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ o. Is enough to learn from without going to university.